Gbogbo wa la mọ̀ wípé òní ló pé ọdún kan tí gbajúgbajà olórin ni tí a mọ̀ sí Mohbad tó dolóògbé, ṣùgbọ́n láti ọdún kan sẹ́yìn tí a ti ń pè fún ìdájọ́ òdodo lórí ikú tí ó pa ọmọkùnrin náà ni àwọn kan tí wọ́n rò pé àwọn jẹ́ alágbára lórílẹ̀‐èdè yìí wọ́n ti fọwọ́ ìdájọ́ náà sẹ́yìn. Ìdí nìyí tí ọ̀gá Yomi Fábíyì tó ṣe dìde gẹ́gẹ́ bí ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn láti rí i pé ìdájọ́ òdodo wáyé lórí ohun tí ó fa okùnfà ikú Mohbad. Àwọn èèyàn ló dúró wámúwámú yìí níwájú ilé ẹjọ́ májísírèètì láti fi ẹ̀hónú hàn lórí ohun tó ń dá ìdájọ́ òdodo náà dúró. Ẹ máa bá wa ká lọ. Adọ́madé ló ń bá yín sọ̀rọ̀. dámọ̀ ọmọ orí tiwa tó bá súnmọ́ wa máa súnmọ́ wọn ìgbàdí wà ní àwọn ọmọ ọgbà àjẹ ìgbà tí dẹ̀ máa ń dámọ̀ tó bá sọ pé o fẹ́ súnmọ́ wa máa súnmọ́ ẹ ó lè fẹ́ lè fọ́n ó lè fẹ́ get wey give me breakfast gan make e jọgọ e pay me the girl wey give me breakfast make e jọgọ e pay me why Mohbad oh Lord why I get me go to go jọgọ why.